wo ìgbésẹ̀ tí Tinubu fẹ́ gbé láti mú kí oúnjẹ sùn wá bọ̀ ní Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Síwájú Bọ́lá Ahmed Tinubu ti kéde nǹkan ò fararọ o lẹ́ka ìpèsè oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu tí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume tó máa sojú rẹ̀ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìpàdé ẹkùn ilẹ̀ Áfíríkà lórí ṣíṣe ètò ọ̀gbìn lọ́nà ìgbàlódé ẹlẹ́kẹ̀ẹ́fà irú ẹ̀ nílùú Àbújá o. Tinubu máa rọ àwọn ọmọ ilẹ̀ Áfíríkà láti ṣe àmúlò ètò ọ̀gbìn lọ́nà ìgbàlódé nípa ìpèsè omi fún nǹkan ọ̀gbìn pàápàá jùlọ lásìkò ọ̀gbẹlẹ̀. Ó ní àkọ́rí àpérò náà ni tí wọ́n ń pè ní wíwá ojútùú sí ìṣòro pípèsè omi lọ́nà ìgbàlódé fún nǹkan ọ̀gbìn nílẹ̀ Áfíríkà. Ó mà jẹ́ ìtanijí o èyí tí yóò jẹ́ ìrànwọ́ fún ètò ọ̀gbìn àti ọrọ̀ ajé o. Ilẹ̀ Áfíríkà sì ń kojú onírúurú ìpèníjà nípa ìpèsè omi fún nǹkan ọ̀gbìn lọ́nà ìgbàlódé lásìkò ọ̀gbẹlẹ̀ torí àìsí àwọn irinṣẹ́, ìpèníjà owó, ojú ọjọ́ àti ọ̀rọ̀ ètò ìṣèjọba. Àpérò yìí ó mà jẹ́ ọ̀nà kan gbòógì láti wá ojútùú sí àwọn ìpèníjà yìí. Tinubu ló sọ bẹ́ẹ̀. Tinubu ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní sáré oko tó lé ní mílíọ̀nù 3 tó wà lágbègbè odò ní ìpínlẹ̀ Benue àti Niger tí àwọn àgbẹ̀ lè lò fún ìpèsè omi fún nǹkan ọ̀gbìn lásìkò ọ̀gbẹlẹ̀. Nínú ọ̀rọ̀ tiẹ̀, mínísítà àlùmọ́ọ́nì inú omi àti ìmọ́tótó ọ̀jọ̀gbọ́n Joseph Utsep ó mà sọ pé ìjọba ti parí àwọn ètò ìpèsè omi fún nǹkan ọ̀gbìn lásìkò ọ̀gbẹlẹ̀ ní Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Utsep ó sọ pé àwọn àkànṣe ètò ìpèsè omi fún nǹkan ọ̀gbìn lọ́nà ìgbàlódé o ní Dadinkowa àti Babolori ti parí báyìí. Ó ní ìjọba tún ń ṣe ìrànlọ́wọ́ fún ètò ìpèsè omi lọ́nà ìgbàlódé fún nǹkan ọ̀gbìn ní ìpínlẹ̀ Ondo, Kwara, Benue, Kebbi, Edo, Adamawa àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a ti ń bíbí o. Àdúràgbà olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o, a ní sùúrù wa láṣẹ Èdùmàrè.